àwọn tí wọ́n mọ̀ pèlè. Alimayo ba'da al-mauti uhudathatun. Yafuna wa tabqa minhu. Nígbà táwọn sójà ò ní máa gba bíráìbù, àwọn tí ṣe sójà. Nígbà táwọn sójà ò tí máa gba bíráìbù, làwọn àbáyé ti ṣe sójà tiwọn. Àgbà yóò béèrè. Ọmọ ìyá mi máa ṣe bọ́ọ̀bà ti ṣe nígbà wàá béèrè lọ́wọ́ àwa náà. Bàbá wa jẹ́nẹ́rà ẹ jókòó. Bàbá ọ̀rọ̀ ayé ẹni ó tẹ̀lé wọn ní òlé ráyè. Ẹ wà bí tẹ́ bá jókòó ni. Ọ̀dọ̀ yìí la bọ́rọ̀ dé kí bàbá wa jẹ́nẹ́rà tó dé. Mo ní ẹ kú iṣẹ́. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ fẹ́ yàwó kọ́dà ní ẹgbẹ́ Ọlọ́run bó bá ṣe pé mi ní ìkọ́ lọ ìyàwó àgbẹ̀yìn tẹ́yìn ṣe ẹni kò fún mi. Àbá tí rántí bàbá Adedibu mà nígbà òrò mádámà fi gbàgbé ẹ̀dá. Yèyé lúwà lọ́lọ́run fi ṣe sábàbí ẹ̀ ní gbàgbé Adedibu. Ìyàwó yèyé lúwà ẹ dìsáàbù àdúrà púpọ̀. Ọlọ́run ò sì jẹ yín gbé, Ọlọ́run ò jẹ yín gbé. Tòun tí inú ilé ní ìtẹ̀wà náà bẹ́ẹ̀ lẹ́ ń gbà wọ́ọ̀dù bẹ́ẹ̀ lẹ́ ń gba gbogbo ẹ̀ Ọlọ́run ò gbàgbé yín. Ẹ̀yin ṣàdúrà ká fún yín gbà tí wọ́n wá bá yín nílé Ọlọ́run kó wọlé ẹni tẹ́ ṣe dáadáa fún tẹ̀rí tí kò dúpẹ́ Ọlọ́run ò ní fi yín lẹ̀. Amina. Ẹni bá fẹ́ bá níbi wọ̀lì jẹ́ náà ní ẹ sáá ní àdúrà ní fún yín. Amina. Ọdún kẹẹ̀ẹ́dógún 15 years tá a ti ń jòkó báyìí à ń lọ lecture bàbá Adedibu à ń lọ lecture Ramadan lecture bàbá Adedibu Ramadan lecture òkú ní àjòkó sí ẹ lọ́ta láàyè mí ẹ lè rí yẹn gidi bẹ̀. Ntọ́ba sí máa ṣe bí dáadáa lọ́ máa ṣe ni bábú lọ́ máa ṣe ni wọ́n máa panilẹ́kúnjayé ni wọ́n máa da tọmọnìkejì irú ni wọ́n máa fẹ́ tó dáa fún kò ní yẹ kalẹ́ ni mú ìtọ́ba wọ̀ ọ́ bẹ̀ àfa àti bá fi ẹ̀rọ fẹ́ jáwọ́ bẹ̀ òun ní jẹnu ara ẹ̀ yá Ọlọ́run ò ní jẹ́ ọjà wọ̀ kí ni kí n kọjá wọ̀ bẹ̀ tìbí ṣe ibò lọ́rùn sàárè máa ń ṣẹ̀dá lọ nígbà yìí 6 feet ẹsẹ̀ mẹ́fà tẹlomi ilé kínkínní. Àwọn tó bá ṣe gbàgbọ́ra tí wọ́n ò lé kínkínní ẹ̀yin tẹ́ bá ṣe kẹ̀ǹdù tí kò ní tayọ síìsì áhà ní áhà náà torí gbìngbì tẹ́ ẹ sí. Bí máa ń ṣàṣàárè tí wọ́n gbẹ̀ fún kálukú ti rí nù. Bàbá wa Adedibu gangan wá ní lórí iṣẹ́ àyè. Èmi ò rí tẹ́ fi yàtọ̀ sí bàbá yìí. Bí bàbá ti ń sọ̀rọ̀ náà nù mí. Wẹ́rẹ́ báyìí náà ni bàbá ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà nìyí. Ọlọ́run tó ṣe yín lábẹ́ ìtẹ́yìn ṣe dàpọ̀ Ọlọ́run mọ́jẹ́ iná kan dúdú. Èèyàn dáadáa ni wọ́n bẹ kiri wọn. Every Friday láyé lọ́sẹ̀ tí mo sàmì lálọ́ọ̀rọ̀. Báwo ọ̀rọ̀ gidi ni wọ́n sì kọ̀. Kọ́dà ọ̀rọ̀ mi èèyàn múnú ẹ̀ fi ṣe wá sí ní bàbá yìí. Lọ́sẹ̀ tí mo sọ máa sẹ́yìn. Ọlọ́run nípa ilé pa. Ilé yìí ò ní dá wáyé. Ilé bàbá wa Adedibu nì kò ní dá wáyé. Èyí tẹ́ ẹ wá wà tìbọ̀tán. Ẹ bá gbé kíní jẹ́ àtìbọ̀tán àtìbọ̀tán bàbá wa Adedibu ìlọ́dẹ àbáyé. Gbogbo wa la jókòó àwọn akọ́lọ́dọọdún nítorí bàbá Adedibu. Ìtọ́ba ṣe máa ṣe. Bàbá wa jẹ́nẹ́rà àtúnkì ilé ẹ̀kan sí ẹ̀kọ́ ìpadà. Bàbá wa ambassadọ Arápájà òkè yín púpọ̀. Bọ̀dá mi ni wọ́n. Ìbá gbé wọn bọ̀dá mi wọ́n wà rẹ̀. Ọba tó gbé yín sí gbogbo òbí tẹ̀ ń ṣe déédéé Ọlọ́run ní kàn yín lábùkù.
Amina. Ọlọ́run sì ní yẹ̀yẹ́ yí bàbá wa Arápájà. Amina. Bàbá wa Arápájà lágbára Ọlọ́run ẹkún àdásùn nítàpadà sí ibú ẹ̀ ní dásùn. Amina. A sì ní bá yín sùn. Àmín. Ẹni ọba sàmì yóò ṣẹ lára ẹ̀yìn. Amina. Ọmọ anímọ̀ṣà àwọn òní ń kọrin kan lẹ́ẹ̀kan. Ó ṣèyàn láàánú. Ó ní èyí. Ó ní talẹ́ ní tí ń gbóhùn ó débi bòjì rẹ̀ kó wọ́n padà. Ibà àjọ ń jẹ àjọ wọn ni. Yéèyé nígbà eléré ibú mi bẹ̀ tí ń kéyìn bá. Àníyàn rẹ̀ ṣe é ní pé kẹ́ ẹ lọ. Lábàá mi pé àṣàrìtù lè àṣùdá. أسرت العسودا من أهل أسرت الحسودا من أهل الرسوم وأهل الإجاب وأهل الإجاب وريل القلوب وريل القلوب ما كنت إلا ما شاء ربي ما كنت إلا ما شاء ربي من العباد حتى زمن المشيب من المهدي حتى زمن المشيب يا ويلوا يا الحسودا حسرت الحسودا إذن في أشياء الوالد وقوتي حسرت الحسودا èèyàn mẹ́rin náà ni àwa wọn làjọ ń gbénu ilé àwa wọn làjọ ń ṣe Allahu Akbar káàtù sọ́tà fún àwa wọn làjọ jòkó lábẹ́ tẹ́tì àlọ́bí ọmọ ni àwọn ní Alhaji Buhari Musa kó ma àwa wọn làjọ jòkó àmọ́ lọ́wọ́ mú wa àdá wọn mà wọ́n làwọn wo ni rí. حسرت الحسودا من أهل الرسوم كنت إلا ما شاء ربي bàbá Nureni àrólé Ìbà Olúyọ̀lé bàbá wa bàbá jẹnẹrà ò lè lọ sanbisa kankan mọ́ wọ́n ti lọ gbogbo ẹ̀ ṣáájú wọ́n bá ti gbé ma ni wọ́n sọ̀rọ̀ wa lọ lébẹ́yìn wọ́n bá pé kẹ́yìn ọ wá kò sí bí sójà ó ṣe dàgbà tó wọ́n hàn kù ìbọn tí wọ́n yìí ọlọ́wọ́n ní fi kankan sí ní bàbá. Amina. Bàbá wa kábíyèsí mọ́kì gbogbo ọba tí ń ti jẹ́ Ìbàdàn tí wọ́n ti lọ lọ́ba kẹwọn èyí tí máa ń bẹ lọ́wọ́ nira nù wọn níbi ẹgbẹ́ sí ọlọ́run wọlé gbogbo àwa tá à ń gbàwé ní tá à ń fojú gbà tá à ń fetí gbà tá à ń fẹnu gbà tá à ń famọ́ gbà tá à ń fọwọ́ gbà tá à ń fẹsẹ̀ gbà tá à ń fọkàn gbà tá à ń gbogbo orí kéríkì ara wa gbà ọlọ́run wọlé arúgbó báwọn àwọn tí ń bẹ nira nù àwọn Olúbàdàn bí ẹ tẹ́ wọn sí ọlọ́run sọ dídẹ̀ fún wọn. Òkú dìsáàbù àdúrà ẹ̀yin jàmá òkú ó dìsáàbù àdúrà ẹ̀rí àjù síbẹ̀ àsìpẹ̀yìdà. Wọlé. Àsìpẹ̀yìdà tán bá ti pẹ̀yìdà tán wọn kárìkọ́ máa gbẹ́mà sọ́rí àwọn mẹ́sì kéré àwọn mẹ́sì. Ìwọ ẹni tí ń dárò ìwọ nígbà tó ń bẹ láyé tó bá ṣe dáadáa fúnra rẹ ó ṣe àgbákò wájú Ọlọ́run. Oore tí bàbá Adédìbú ṣe ń bá nísìnyí dáadáa tí bàbá Adédìbú ṣe ń bá nísìnyí àní wà báyìí kọ́mọ̀sẹ̀ nìkan tọ́lọ́hún wò tí ó wù mọ́ wa la kọ́mọ̀sẹ̀ láàrin wa ẹ̀sà ẹ̀dìdé inú ọ̀run yìí ẹ̀dàkùn sà gbogbo ẹ̀yin jà àwọn tí wọ́n ní kéèta ẹ̀dàkùn ẹ̀ farabalẹ̀ lọ́mọdé ọ̀dà fún gbogbo yìí lọ́mọdé ọ̀dà fún. Amina. ẹ̀dàkùn yóò dà fún yín insha Allah ẹni sùúrù ẹ̀dàkùn ẹ wọlé àwọn jàǹkàjàǹkà tí bẹ láàrin wa yìí ẹni sùúrù ẹ̀dàkùn. àwọn bàbá wa imam lágbára Ọlọ́run ìsìtìjábọ̀ Ọlọ́run ti ń bẹ lára yín tírú ìjókòó yìí fi wáyé inú àdúrà yín ní tẹ́ ẹ ṣe fún bàbá Adédìbú.
ẹjọ́ bàbá yẹn ní sùúrù ẹ tìjú àwọn àgbàlagbà yìí. Ẹ tìjú àwọn àgbàlagbà yìí. Ọlọ́run jọ dáa fún yín. Ẹ̀yin bàbá wa imam látọ̀dọ̀ bàbá wa tata. Bàbá wa fàgbà. Ẹ̀yin tẹ́ bá yẹ wá nákàlí, àwọn nákàlí gidi ọ̀dọ̀ àwọn bàbá tata ni ẹ lọ. Nákàlí ire ni o, bàbá yẹn ò ní nákàlí. Màá pa ẹ́ sí bàbá òní. Ìfọ̀ lójú bàbá tata òní. Àmọ́ bàbá 18 years tí mo ti wà ń bẹ̀ ni mo fẹ́ kí gómìnà ó promote èmi náà. Yé ń bẹ lọ́wọ́ bàbá tata. Tẹ̀sùbá náà sì ni. Bàbá wa tata gbogbo ẹ̀yin imams ó kì í wọ̀. Ọlọ́run jà máa yí bá. Amina. Ọba tí ò jẹ ní kéta ibi kí tún ni Buhari wo tún ni àfàṣà ní ìlú ọmọ àṣẹ ọba tí ò jẹ nírú ẹ gbogbo bí yóò tẹ bá ń lọ Ọlọ́run ọmọ ọkùnrin. Amina. Ẹ̀yin jàkẹjàkẹ lẹ́ẹ̀kan sí i ẹ̀yin ìyá wa bá a bá kí gbogbo èèyàn tá a bá kí olúwa rẹ̀ gọ̀ ọgọ̀ gan ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ wá nínú ladies and gentlemen ẹ̀yin ni wọ́n máa fi ṣáájú lọ́dọ̀ àwọn ilé ìbónú àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ọkùnrin làkọ́kọ́ àmọ́ bí tó ní kò tè bó àwọn ladies and gentlemen lọ́dọ̀ tí yín nù ni àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ bá ké bisimilayi kan kúrò wà láwùká mo ní ọ̀rẹ́ nínú ilé ní bàbá sì mọ ìmí ẹ̀gbọ́ rẹ̀ ni wa òun náà ní Jibril ọmọlúwàbí Jibril bẹ wọn ju Ọlọ́run bàbá wa rákọjá gbogbo ẹkùnkú sẹ́yìn bàbá wa jẹ náírà náà wọn máa wá pẹ̀lú bàbá ńgbà náà bàbá jòkó sí bàbá ó pè kí n ṣe wá sí ní ìṣẹ́jú pẹ̀lú bí pòfẹ́sọ̀ tí wò mí hù bí bàbá tí mo wò mí hù bí bá ṣe wá sí lọ wọn máa wù bẹ́ẹ̀ ní bá wá sí wá sí tán bàbá ọmọ àpè kálukú Ige torí Ige ló so èmi àti bàbá pọ̀ Ige owó àdúrà ṣe kì í padà sí lọrin kíni bàbá jẹnẹra yìí náà jẹnẹra owó àdúrà ṣe kìdá ní padà lọrin àwọn owó gidi ni o kì í ṣe àwọn yẹn ní 10,000 bcos àbí mo láti lọ ṣe wá sí ọ̀hún tọ̀ náà nìyá dákọ̀. Bàbá wa Olúbàdàn jọ́nà bẹ́ẹ̀ ń jòkó pẹ̀lú ìyàwó wọn méjèèjì olórí wọ́n sì ga èmi sì ń ṣe wá sí. Níjọ́ náà ní pé wọ́n bá dijọ́ tá a bá ti dìbò Ṣèyí Mákindé òun ni ẹ tẹ̀ka fún bàbá wa deputy governor. Ọlọ́run ó di ẹ̀rí gómìnà ẹ bá ń sọ fún wọn pé Buhari Musa tó kàmpé fún wọn pé wọ́n bá dijọ́ tá a bá dìbò Ṣèyí Mákindé Ìbàdàn òun ni ẹ tẹ̀ka fún. Ẹ bá wí fún ọ pé èmi náà ni wọ́n fún mi bọ́ọ̀sì kó o fẹ́ mi bọ́ọ̀sì ẹni tí ó kàmpé ló gba bọ́ọ̀sì. Inna ìjọ ìlú kàlíńdà sí màmá. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ pariwo Ọlọ́run. Ṣé rí Ọlọ́run ọba ara ni èmi kàmpé ìbẹ́ bàbá dídọ́ tá a bá dìbò. Ẹ̀yin Ọ̀yọ́ Ṣèyí Mákindé òun ni ẹ tẹ̀ka fún mọ̀rẹ́rẹ́ ẹ̀dùn ni. Àfa kan sì wá ọmọ ìyá mi ní àjọ kéwú ni. Òun ìṣèwà síwájú Ṣèyí Mákindé ó sì mú bọ́ọ̀sì bẹ́ẹ̀. Èmi tí mo wá kàfé yìí níjọ́ náà lákọ̀ọ́kọ́ tẹ̀lé kan ò tí ì ṣe wá sí Ṣèyí Mákindé. Ìyá bẹ́ẹ̀ bí ẹnì kan ò tí ì ṣe wá sí Ṣèyí Mákindé jọ́nà. Èmi nàmbà wà. Àwọn tó wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ọlọ́mọsà kẹ́ bàbá Olúbàdàn èmi nàmbà wà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tí mo ṣe nu bàbá àwọn tí ọ̀tọ̀ síwájú ẹ̀wọ̀n gan ẹ máa wá débi mú. Wà á tàbí jẹ́ ìyá. Ẹ máa fún àwọn tí bí ń pa lóye. Wala tansura halawọ́. Bukola Saraki tiwa nílọrin èèyàn tí ń bẹ ń lé ẹ̀ tí wọ́n jẹun nírọ̀lẹ́ yìí nísìnyí wọ́n dọ́gba wa ta wa bẹ́ẹ̀ ni mò ń bò àwọn mò ń bẹ láàrin wọn àti sójà ẹ̀ ń tòní ẹ̀ sì jẹ tẹ́ jẹ ẹ̀ jẹ tẹ́ ẹ̀ tún bọ̀ lọ́la
ọkùnrin Ọlọ́run òun ló sì wà láàrin yóò ti máa bọ̀ ni yóò sì jókòó tẹ́ fi mọ̀ pé ó ti jáde ń bọ̀ láàrin wa tẹ́ kà máa gbọ́ ni ṣé búkì òun ní bọ̀ lóko Ọlọ́run òun ló sì jókòó yóò máa jẹun ìwọ náà gbére ẹsẹ̀ àpò kan jáde nígbà tí èyí ṣe wèrè. One bag of rice wọn náà gbé jáde ọgbọ ọjà ẹ ṣe bọ ọba lówó kó o pa àgbò lọ́ọ́ ra ọ̀tẹ̀jú má lejò ọ̀rànjú má lejò ọ̀fẹ̀jú má lejò ẹja mẹ́tẹ̀ẹ̀ta ẹ kò ṣe ẹgbẹ́ kan wọ́n máa gbóbi ọbẹ̀ ẹ̀sìn fún kálukú sínú fún wọn gbádùn ẹ wá pẹ̀ nìkan nù wọn ṣàdúrà wọ́n á tẹ́wọ́ bọ́ ọba gbọ́n ni yá tẹ́wọ́ sí wọn àwọn tálíkọ̀ ọlọ́run wọ́n wà tẹ́wọ́ gbogbo eré ẹ̀ka lè láyè wọn ò ní kankan wọ́n wà fọlá pàmò sínú ilé rẹ̀ wọ́n wà fi bẹ̀ lọ́hùn Ànábì ní dandan ní ọlọ́run gbọ́dọ̀ gba àdúrà ẹ máa sórí. wá àṣì ilẹ̀ akírọ̀báyíká. irun tí ó tún kó bẹ́ẹ̀ dájú òfin ní ìrọ̀lẹ́ jẹ́ nínú ọlọ́run wọ̀ bó ti kó kírun tó bó ti kó ṣe gbé ẹ̀ tó ẹbí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ neglect ẹbí. Ànábì ní bàbá fún wọn ní nǹkan lójú rẹ̀ báyìí ó fún wọn ní nǹkan àwọn ẹbí rẹ̀ nù wọn lè sí ìjọ tó ti wà ń gbòkìlẹ̀ fún wa láti ráìsì ìdajì oṣù kan lójú rẹ̀ wọ́n ti dànù báyìí Ànábì ní mọ́ bínú tó fún wọn. lè ánàlì yusuf fílì ìsìlámì. torí pé ìdẹ̀kùn nínú ìsìlámù wa ta wà ń bẹ̀ yìí. wọ́n sọdá kọ́dù fílì ìsìlámì. ṣíṣe sàárà nínú ìsìlámù ta wà ń bẹ̀ yìí. wà á fa kọ́ni máa ní níwájú ìlà. àti ká máa náwó tí ò ní kárí mi nínú. ẹnìna nítorí tọ́lọ́ ọlọ́lọ́mọ èèyàn tí ayé Yèyélúwà ń ṣàánú ní sítẹ́yìn ọmọ wọn. Yèyélúwà láwọn tí ń ṣàánú tẹ́ ẹ̀ mà. Yèyélúwà láwọn tí ń fúnlówó ní sítẹ́yìn mà. ìyàwó Yèyélúwà lágbára ọlọ́run ò ní gba apá lára yín. bí ọba gba apá lára yín Yèyélúwà kò sì ní sàì fọ́nkṣọ̀n mọ́. ọlọ́run ò ní gba ẹsẹ̀ lára yín Yèyélúwà ní kákò kanú ilé etí yóò máa function ojú yóò máa function bẹ́ẹ̀ ti ṣe gbé nǹkan yín wá bẹ́ẹ̀ lè gbé lọ. ẹ máa sóore ẹ sóore Ànábì fi gbogbo ayé ẹ sóore fún wa Ànábì fi gbogbo ayé ẹ ó fi jà fáwa àwọn mẹ̀kúnnù. ó ní ummati bàbá àdúgbò àrùn kìá bàtà bá jí Ànábì nínú sàárè báyìí wọ́n jí Ànábì nínú sàárè báyìí tí ń gbọ́ ẹ̀gbẹ́ lò báyìí ẹ̀rọ pẹ̀lú sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ti lè wí mọ́ fún Ànábì. sallallahu alaihi wasallam. ẹ̀wí ẹlẹ́ẹ̀kẹta ká Ànábì ọgbọ́rọ̀. sallallahu alaihi wasallam. àbàwọ̀ arákọ̀jà wọn àwọn màláíkà ń dọ́dọ̀ Ànábì nínú sàárè tí wọ́n jí níjọ́ àlùkìá bàbá yìí ọjọ́ àlùkìá máa dé ìwà Ànábì tí wọ́n bá jí báyìí. Ànábì ò béèrè ọmọ rẹ̀ Ànábì ò béèrè ìyàwó ẹ̀ ìdá kò béèrè àwọn ọmọ bàbá rẹ̀ jẹ́ mọ́jọ́ kọ̀ọ̀kan wí tọ́ba gbẹ ìgbẹ̀rún náà yóò wá ní Jibril ayna ummati àwọn ìjọ mi dà. àwa ní ọkọ̀ béèrè ìmọ̀ mú oṣù ọ̀rọ̀ ọ̀fọ̀ kan ọwọ́ á ní tẹ̀sùbọ̀ òsì kan ṣe ń fà á ní mọ́tò léyìí á ní ìgbọ̀dọ̀ fa mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà ìfẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ti ń sìnkú ẹ̀ wọ́n máa wò ó sì rántí àti bọ̀ tán. ìyá rahamata bu'ista mina rahamani. ìyá rahamata bu'ista mina rahamani. bàbá wa arákọjá bàbá wa general bàbá wa deputy governor gbogbo yìí òun là kí ọ̀rọ̀ wà sí mi wá sí ọ taba olórí yóò sì taba ẹlẹ́mù àfáà tí ń ṣe wá sí ó sì máa nà á bí wá sí ti jẹnu kí ló tún wí. àtàlàdé kọ̀wámútàmí zànàlíwárà. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bẹ́ bí tẹ̀ ń wò pé wọ́n lọ sáwa náà ó sì tó gbogbo àwọn tó jòkó tí wọ́n ń kà lọ́wọ́ wájú tẹ̀ ẹ́ jókòó yìí ẹ fọkànbalẹ̀ ẹ rìn bó ti yẹ kẹ́ ẹ rìn ẹ hùwà bó ti yẹ kẹ́ ẹ hù ẹ lùgbà bó ti yẹ kẹ́ ẹ lò káwọn orí tí wọn ò pé kí ti yẹn ọ̀tá. wà á máa ha ta
ظلم العدل في الميزان. Ọlọ́run ní máa gbé bàbá deputy governor ni wọ́n jòkó yìí níjọ́ kan wò tí di deputy governor ẹ wo ye deputy governor tí a sì ti lò àmọ́ níjọ́ wọn ti bẹ́ẹ̀ nínú ìyá wọn Ọlọ́run ní ọ̀ṣáájú lọ́yọ̀ state nínú aṣáájú wọn lọ́wọ́ bàbá mi lónìí deputy governor ló jòkó yìí. Àzẹ̀yìntà àìtàmà. Bẹ́ẹ̀ bá wà kíláàsì tẹ́ ń kàwé ẹ lè jẹ́ 40 for example ẹ lè jẹ́ 80 àwọn tí ó jẹ́ èèyàn nù yín Ọlọ́run ṣe rọra fún àwọn yàrá yìí ẹ̀yin wọ̀nyí ẹ̀yin ó jẹ́ èèyàn ẹ̀yin eléyìí ẹ máa sáré tẹ̀lé àwọn tí ó jẹ́ èèyàn. Àzẹ̀yìntà àìtàmà. ẹ̀yin lè bàbá wa Adedibu kádàrá òun la wá lò jọ́tà wà náà fẹ́ lé kéwù àwọn tá a wà nínú kíláàsì tiwa a sì jẹ́ 106 nínú kíláàsì wa. ẹjọ́ náà tọ́lọ́hún tí ń jọ̀ wá wò mo rò pé mi lọ́lọ́ nǹkan ìwọ́n jẹ ọjà fún olókìkí kìí ṣe ìjọ máa gbé apá òun torí èdè ń gbé apá òun náà olókìkí lòun náà wọ́n ń wò lórí Facebook. Àzẹ̀yìntà àìtàmà kàfálítà àrọ̀mìlà. animasa àwọn yìí Ọlọ́run bá ní ọsọ yìí àwọn tí wọ́n wà ní kíláàsì kan náà ilé kéwù Ọlọ́run fún àlùbáríkà sí ilé kéwù àlàjẹ àgbà púpọ̀. nínú ilé kéwù tàwọn onímọ̀sá àwọn oníṣìí tí wọ́n bá fẹ́ kọ́ wọn ò lo ohùn lásán pẹ̀lú lásìkò ní o kíláàsì kan fún láti fi mọ wàyí ọkàn ilé ọ̀kan kan ẹ wá lọ ẹ wá wò ẹni Buhari kúrọ́ kọ̀ọ̀kan ilé kéwù àlàjẹ àgbà wọn ló kún ẹ̀yẹ́ wọn bọ̀ lásìkò lẹ́nu. Assalamu alaikum amọtọ bá sọ assalamu kọlá wọn ni mo bọ sọ̀rọ̀. Azabuta makiruba adé ìtàlíjáni. Jakujaku tó ṣe lọ́dún tọ̀hún Ọlọ́run tó kú ọ láti lọ́dún yìí kó o sì wá wẹ̀ bọ̀lẹ̀. Salimu lè rọ́bìkà. Lédèrè tó ṣe láwẹ̀ tọ̀ o tún lò jakujaku o tún lò lọ́dún yìí náà bẹ́ẹ̀. Salimu lè rọ́bìkà yá hasudu wàlá takùn. Lọ sí erin ẹlẹgbẹ́ rẹ iná máa ń rùn wọ ni ó ti lò lọ́dún tọ̀hún nù ó tún lò tó lọ́dún yìí èèyàn gbọ́dọ̀ rí ipò inú ọmọ wọn ni ládùúgbò yín ọgbọ́dọ̀ rẹni tó ga tó ṣe ríire ẹ̀yin náà má lè ti ẹni ọ̀gá nulẹ̀ yìí bẹ́ẹ̀ bá ga nulẹ̀ yìí tẹ́ bá ṣẹṣẹ tó fi jábọ́ ilé yìí kò nulẹ̀ tí wọ́n máa ṣírò èèyàn gíga pọ̀ mọ́. táyé òfin jáyé bàbá òpele bàbá wa Tinubu òpele rẹ̀ pé Aláàfin Màlété bí ọba àbòmí bàbá wa Adedibu ọ̀fẹ́ bẹ̀ sọ́jáde látara dáadáa látara sísà àwọn èèyàn wọ́n sọ bẹ́ẹ̀. níbọ̀ èmi náà ní sìn èdè ìjẹ́jà gàba bí ìmá lọ bí bóyá kò mọdé tí ìmá tí wọ́n wá sí bọ̀bá yìí tí gbogbo ẹ̀ bá ní fà láwọn ọmọ jàgàbá mọ́lẹ̀ lọ́ba l'Abuja bẹ́ẹ̀ l'Abuja. Salimu li rabbika ya hasudu wala takun. Àwọn agbowó náà fẹ́ kí lọ́rọ̀ àwọn aago mẹ́wàá mo ní rárá gbogbo owó àsìkò bá ní padà láyé tọ́ba lọ já mùsùlùmí Adedibu ẹ yọ̀dá àfi kí n kó ní Adedibu kí n tó mọ bọ̀ lọ́dọ̀ yìí. Fima yuridu Allahu bil mu'taridi ar-rizqu maqsumun. Bàbá Adedibu ti lọ dáadáa wọn ní ọ̀rọ̀ yìí dáadáa bàbá ní ọ̀rọ̀ yìí àléwò lọ́ọ́ fà yé ṣe kíkan ní àbí dúdùn ọ̀sánù ní àbọ̀ dájú ọmọ fàyàn sókè ní àbọ̀ ọmọ nìgbìlẹ̀ ti yàn èwo ló bẹ́ẹ̀ ṣe bàbá wa arápájà ni ọlọ́run yẹn tó ṣiṣẹ́ lọ́dà wọn. tẹ ẹ bá tó wá kó yàn lọ́wọ́ yan kí ẹ dákun ìmọ̀ wá ní kí wọ́n bá mi yọjú sí i bàbá arápájà ó tún máa sọ fún mi kí ni yíyọjú sí wọn. iṣẹ́ nì nítorí mú wá ó ìṣedéédé kó o ṣe bismillah máa bọ̀ ọjọ́ Monday. Ìtàn kọ́ rẹ̀ lẹ̀ fún bàbá wa Masalo Arápájà ìtàn kọ́ rẹ̀ lẹ̀ fún ọ náà gbogbo ejò jíjẹ ní wọn bá rọra pẹ̀lú ṣìnà nínú kọ́lọ́ wọn fọ́ ojú rẹ̀ méjèèjì kó tó bò láyé. ẹ wí gbogbo jàmọ́ ògùn. Wọ́n lá bàkẹ́rà bò sínú. lẹ́yìn náà ṣe. Ar-rizqu maqsum.
Akbar. Ṣé ẹni tó bá ti wájú Ọlọ́run nígbà kìámà tó bá já sí Ọlọ́run bàbá wa lọ́wọ́yà tó bá já sí Ọlọ́run ní ẹ̀dẹ́ ọ̀dà wọn yọ̀ọ̀dà pọ́nísírètì sí ná wà láyà lẹ́nu yóò kú lórí pé àwọn àti wọn máa fúnra wa báyìí. Èmi ọmọ pé èèyàn tún ń yan àlè nínú àwẹ̀ oṣù kan yìí tẹ́lẹ̀ àfilẹ̀ àwẹ̀ yìí ó kọ mélòó lórí ṣẹ́ẹ̀rù lọ́fìrà oṣù àforíjì tó ọba kájọ nú ẹ̀ tó ń bẹ lọ́hùn ọwọ́ abẹ lọ́hùn tútú bá méjì níbẹ̀ ẹ̀yin lórí bàbá Adedibu ẹ̀jẹ̀ mọ́ wa tútú bá méjì níbẹ̀ àkọ́kọ́ tó bá tó túbá lórí àwọn yìí atẹ̀kọ̀fọ́lá wọ́n lè lè mú kó ọlọ́mọtò yẹn kókó atẹ̀kọ̀fọ́lá èyí mo ṣe tútúbá eré àwọn nù àmọ́ ojókòó pàtó kí mo tán ọwọ́ àrùn gbogbo tó ṣe oronú oyún tó di káwọn ọmọ ọlọ́mọ ọ̀sẹ̀ ìwọ náà ò lè kà á oronú gbogbo kà tó ṣe omi wá bọ́ọ̀lù gbòòrò ọlọ́mọ olùsèlú jọ́lù kìá mọ̀ báyìí astagfirullah inú rẹ̀ bàjẹ́ ọlọ́run ní tútúbá nù wọ́n yọ̀ọ̀dá ilé yìí bí ọba níbẹ̀ ìyá fi ilé yìí àmọ́ èmi náà bá ti yẹn jẹ́ nínú ayé nì àwọn ọlọ́ọ̀ bẹ́ẹ̀ tún bá wọ́n fi yàn jíjẹ́ o ṣe dáadáa àpamọ́ yọ kú ìwọ náà lọ sáré ẹ̀ àwọn ọlọ́ọ̀ fún jẹ́sùn bó sì kan ọlọ́run lọ yìí ti kà á lágbèrè ìjọba jẹ́ ọlọ́run ọgbà tuntun wa wéré yìí bẹ́ẹ̀ náà ni ìwà àjẹ́ àwọn náà bẹ ní ìbá àdára wa mọ wọn kú bẹ ní abẹ ìdí wọn wà náà ẹ̀yin nìkan lágbẹ̀ẹ́ ní Allahu Akbar tani wọn pèsè òní jẹ ebi náà pé ìyá mi yọ jẹ lẹ́tà lọ́wọ́ sẹ́kù amẹ́yìn ìyá wa gidi ẹ̀yìn original lẹ́yìn náà bá mú tẹ̀sùn bá tẹ̀ bá tún bá pé gbogbo ojú tí mo ti fọ́ gbogbo etí elétí tí mo ti di gbogbo ẹni mo ti ní kẹsẹ̀ rẹ̀ ọ́ kágò nàìjíríà tẹ́lẹ̀ ìyàjẹ́ ọ̀la ẹ̀yìn ọlọ́run bàdá yìí kà mí ẹ̀yìn ìjọba ẹ̀yọ́ bá dé pàápàá. Animọ̀sá máa bọ̀ ẹ̀jẹ̀ agbowó. Ẹ̀jẹ̀ agbowó. Ẹni tí ọ̀gọ̀gọ̀ fún àdúgbò lórí ìjòkó yìí lónìí. Olóko àfáà mi bébí o sì wí nu. Torí pé ìkẹyẹ dọ̀là tó pé o, àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìkẹyẹ dọ̀là tó pé o, olóko yìí ni bébè. Kòròbá Abdulrahimi ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. Barista olóko àfáà mi Adébáyọ̀ Olúwẹ̀dà Olúwẹ̀dà Olúwẹ̀dà. Àwọn ọmọdé ọ̀dà fún yín ẹ̀jẹ̀ sí ẹjọ́ tó wá kú. Ọlọ́run ní pàmí lẹ́kọ̀ọ́ yẹn ṣẹlẹ̀ sí ẹjọ́ tó wá kú. Ọlọ́run ní tààmú yín á sì rí yín pẹ́ ẹ bá tún lò ní tẹ̀lé lọ́wọ́ ẹ̀ tó ń gbé. Commissioner for Education Professor Abdulwahid Sọ́ọ̀lì Adelabu Ada Olúwẹ̀dà. Wọ́n ló ti dé wọ́n ní padà bọ̀ látúni. Ẹsẹ̀ admin to the deputy governor Kúnlé Sani. Give us what you have, please. Only account number. Ẹnu ìyẹn máa rí lórí account. Ọ̀fẹ́ sọ̀rọ̀ fún sọ̀tòrí bàbá wa dé ọ̀wá ní. Látúni. Ẹ dákun torí tí màá lọ tẹ́ màá lé mọ́tò mi gbé ti yín là ṣé ẹ rí pé mo tà. Àwọn tó bá láti lè gómìnà Alhaji Maro.
ẹ tó fún mi gan ọmọ yóò fún mi. alájà.